ìfẹ́ Ọlámilékan Akínríàgbẹ̀ entertainment ọmọbìnrin tí mo post ńgbà náà ní tí mo sọ fún yín pé ọmọdé láàrin ọ̀sẹ̀ kan ó ti móríkì méjì ó tún ti mọ bí wọ́n ti ń ṣèbà f'Elédùmarè ọba ẹ wá gbọ́ báyìí gbogbo ẹ̀yin ọmọ Yẹ̀rú Ọ̀kín tẹ́ ẹ ti ń dìmáàndì pé a fẹ́ kí ọmọ tuntun Àṣàkẹ́ kó wá ṣe kí ni kó wá kì wá o gbogbo ọlọ́pàá ọmọjọ ó yẹ máa bọ̀ Yẹ̀rú Ọ̀kín bá mi délé bàbá wọn. Yẹ̀rú Ọ̀kín Yẹ̀rú Ọ̀kín ọlọ́pàá ọmọjọ ọlọ́lọ́mí ọ̀hún àbísú jókòó ìjàkadì ilẹ̀ ọ̀tá ọ̀fà ọmọ jàkànjàkàn tí wọ́n mí jà lọ́fà nílé ọjọ́ sí ìjà òun sojú ẹ̀bẹ̀ lẹ́fà ó sojú pọ̀rọ̀ nínú oko ó sojú làkàn nínú oko èrè ẹni lọ́fà kalẹ̀ o bàrà nílẹ̀ mi ká nínú oko ọ̀fà nílẹ̀ kọ̀ òun nínú oko ìbá sojú ọlọ́kọ̀ bá láwọn ilé ọ̀la lọ́mí ọmọ gúnugún mọ́rí ìmọ̀dásàkẹ́ rírí ẹ̀yìn làkàlàmàgò tí mọ́rí tí mọ̀dásàkẹ́ ẹ̀bẹ̀kù ọ̀làlọ́mí mọ́rí ìmọ̀dásàlámì lápá ẹ̀rí Yẹ̀rú Ọ̀kín mọ́rí ìmọ̀dásàlámì lọ́bẹ̀ ẹ̀ sì rọ̀rọ̀ láàmì bẹ́ẹ̀ bá lámì ẹ̀ẹ́dẹ́pẹ́ mọ́mọ́ jẹ́ kábẹ́ ó dilẹ̀ lápá mi Ọ̀kín ayá ò bá mi díyá mẹ́rin. ó tó bá mi kọrin ọlọ́fà ọmọjọ fún wọn bẹ́ẹ̀ yẹn. ó ní ẹ fi ẹrú bẹ̀ mí o ẹ fi ẹrú bẹ̀ mí o bínú bá bínú ẹ fi ẹrú bẹ̀ mí o. Àṣàkẹ́ ọmọ lọ fà Ìyẹ̀rú. Ọlálọ́mí Yẹ̀rú ṣe bẹ́ẹ̀ tí mo bá wà ní Ìyẹ̀rú ọmọ lọ fà relé màmá lọ fà relé o. sùnmọ́ dáadáa ara máa aná máa wọ̀n ní fẹ́ wọn. màmá lọ fà relé. Bóyá ọmọ ọ̀fà náà dá. Ọmọ ọ̀fà náà rè o. Ọmọ ọ̀fà náà dá. Ọmọ ọ̀fà náà rè o. Ẹ ṣeun àtúbọ̀ à ń bọ̀ gbogbo ẹ̀yin Ọ̀yọ́ gbogbo Ìjẹ̀ṣà òṣèré onílẹ̀ Obì gbogbo Ẹ̀gbá Mọ́lísà bímọ lákà à ń bọ̀. Come in. Ẹ ṣé.